nǹkan tí mò ń sọ ó dára ẹ bá mi fi owó sínú àkáǹtì Fọláṣadé ẹ fi owó sínú àkáǹtì GTB àkáǹtì ẹ ayé wa dáa àní lùgbàdì ayé àní kàgbákò ọkùnrin bíi Lawal tó fẹ́ kìíní tó ní kò dáa tó fẹ́ kejì tó ní kò dáa tó ń ké káàkiri ọ̀pọ̀lọ́ ríbi tó tutù ó bá sí ìwọ nìkan ọmọ ọ̀dọ̀ márùn nínú ilé fún ẹ orí bẹ́ẹ̀dì náà ti máa gbóúnjẹ wá fún ẹ ó jayé ibi tó máa jayé kọ́gùn sí ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀ mú Lawal. Lizzy, I love you, but I have to tell you the truth, and the truth is always bitter. Má jẹ́ kí Lawal kó tiẹ̀ gàràgàrà. You are my all in love, lórí irọ́. You are my spokesperson, lórí irọ́. I will never fuck another person beside you, lórí irọ́. I have to jẹ́bọ lóòṣà lọ́rùn, lórí irọ́. Lizzy, I love you torí tọrùn, lórí irọ́. Ọmọ ẹ is ọba, lórí irọ́. Ìwọ lẹ́yìn tí ẹ̀mí ìtúfẹ́ lómi mọ́, lórí irọ́. Lizzy, I love you lórí owó ẹni o. Lizzy, you are my spokesperson torí mo ṣì ń rówó ẹ náà ni o. Lizzy, tó bá ti sọ báyìí lábẹ́gẹ́ is because of your money o. Lizzy, lórí irọ́ ni gbogbo ẹ̀ bá dé. Ní ìdẹ̀ wá mọ̀ pé ìwọ tó tún ti wá ṣe tó ti wà nínú Lollywood wá jẹ́ kí ọkùnrin kan kó lè kájò lẹ́bẹ̀ yẹn. Má jẹ́ kí Lawal kó tiẹ̀ wọ̀nà. Má jẹ́ kó tiẹ̀ kó yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. Ọlọ́run nìkan ló ní Lizzy. Orí irọ́ ni gbogbo ohun tí Mr. Lawal ń ṣe yẹn o. Lizzy o ṣeun tó dáa tó báyìí fún mi. Mo wá ń ta mọ́tò níbi kìíní mo ń ta mọ́tò níbi kejì mo ń ta. Lórí irọ́. I will never leave you. Lórí irọ́. Ọwọ́ ẹ̀ báyìí ni Lizzy gbogbo yín mi báyìí ló máa jẹrà sí. Lórí irọ́. Lórí irọ́. Lórí irọ́. N tó ṣe pàṣán tá a fi nà ìyálé ó ń bẹ lájà fún ìyàwó fún ìyàwó àwa gan ti ṣe irú ẹ̀ rí a ti jẹ́ pàṣán bọ̀ ń bẹ́ẹ̀ ni pátápátá. So I'm the best person to give you advice. Tó ti gbọ́ Lizzy lórí irọ́ ó ní gbogbo ẹ̀. Má dẹ̀ jẹ́ kí gbogbo ohun tí Lawal ń sọ fún ẹ yẹn má jẹ́ kó kó sínú brain ẹ kí wọ́n náà máa fi hùwà wò. Má ever pé kankan nínú àwọn ọmọ Lawal ní ọmọ àlè. And Fọláṣadé náà ìwọ fúnra rẹ̀ náà to be on the same side, subject yourself and your children to DNA. Kó wẹ̀ kó yán kankan nígbà tó bá wẹ̀ tó yán kankan tó mú kíní DNA yẹn báyìí tó wá flash ẹ̀ sí gbogbo ìjọ àwa mọ nǹkan tí Mr. Lawal máa tún sọ tó máa ṣe pé òun ò ní lè tọ́jú àwọn ọmọ òun. But Mr. Lawal gba àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí àwọn ọmọ just one sentence tó sọ ńbẹ̀ yẹn ó ní àwọn ọmọ òun làwọn ọmọ òun, you know, àwọn ọmọ ẹ̀ dẹ̀ làwọn ọmọ ẹ̀. But tó bá ní kó ṣe DNA torí pé àwọn fúnra ara wọn náà máa fi owó ara wọn ṣe DNA yẹn, right? Ṣe DNA fún. But ẹjọ́ more importantly ni pé ẹ jẹ́ ká dá Fọláṣadé ẹ jẹ́ ká dá lókòwò. Ẹ ṣe mọ̀ pé chat tèmi ò kí ń pọ̀ mo ti lò bí 1 hour 10 minutes and I don't want it to be long more than that so that àwọn èèyàn wá lè wò á lè gbàgbóró ayé lọ wọ́n á lè rí facts and figures mú níbẹ̀. Ẹ ṣe mo fi yòókù sí ọwọ́ àwọn bloggers. Èmi ò dẹ̀ tún ní sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Fọláṣadé àti Lawal wọn gbogbo ti for now. Àwọn case mi tún wà nílẹ̀ tá a máa tún ṣe. On that note, Adébímpé Aláṣọ Àdúrà lórúkọ mi. I love you all. God bless you and bye for now.